ó ní gbogbo àwọn bandit yẹn pátápátá níjọba dámọ̀ lọ́kọ̀ọ̀kan méjèèjì pé wọ́n mọ orúkọ ẹnì kọ̀ọ̀kan nínú wọn and tó bá jẹ́ pé rọ́ọ̀nì Gumi ń pa lóòótọ́ ìjọba ti àjẹwọ̀n ìjọba lọ́gbọ̀n ègèsè àbí tó wá dìbọ́ǹkì ọ̀rọ̀ tó sọ yẹn. àwọn yẹn náà wá ń gbàbọ̀dè tiwa lónìí. àwọn ló ń gbàbọ̀dè. Abacha sọ̀rọ̀ kan nígbà ayé Abacha former president Nigeria ní láyé Ologun. ó ní tí rògbòdìyàn bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tó bá ti over 24 hours ó ti lọ́wọ́ ìjọba nínú. ó ti lọ́wọ́ ìjọba nínú tó túmọ̀ sí pé àwọn ìjọba gánmọ̀ ń pa gbogbo insurgents tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn tí wọ́n ń darí àwọn tí wọ́n ń jẹ́ agbódegbà tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ terrorism ní Nàìjíríà wọ́n pọ̀ nínú ìjọba. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. wọ́n ní ẹkú ilé báyìí là ń kára lé ẹ̀rì wá là ń kéré ọ̀nà tó bá tọ́jọ́ méjì mẹ́ta tá a ríra wa ẹkú àti là ń kíra ẹni nílẹ̀ Yorùbá. ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò bó ṣe ń lọ lórí afẹ́fẹ́. lónìí àlejò wa àwọn náà wà ń kalẹ̀ yẹn rí pójú wọn gúnrégé dáadáa ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. tó gbogbo aráalé tẹ̀ ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi ẹ ṣé o àdúpẹ́ ẹ̀yin lá máa rí àwa náà lẹ́ẹ̀ máa bá. láṣẹ Èdùmàrè. Sunday Akínyẹmí ọba ní Jésù lórúkọ tèmi o ìmọ́lẹ̀ lódùmarè tó kùkù kankan lè borí èmi á máa wí pé tí iná bá wọlé òkùnkùn láti paradà dandan. bẹ́ẹ̀ni. lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá òkùnkùn ayé yín yóò paradà ìmọ́lẹ̀ ayé yín yóò tàn. àṣẹ Èdùmàrè àṣẹ. lórí ọ̀rọ̀ tó ń jà ràrìn káàkiri náà ni mo fẹ́ ká sáré ṣe lóní belenjo lórí ọ̀rọ̀ defence staff ìyẹn ọ̀gá àwọn ológun tó jáde lánàá òde yìí. alàgbà yẹn Olúfẹ́mi wọ́n sọ̀rọ̀ lánàá wípé ṣe ló yẹ ká máa rehabilitate àwọn bandits àwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tó jẹ́ pé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wa tó ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣòfò dànù ó wá ní ṣe ló yẹ ká máa rehabilitate wọn lẹ́yìn ìgbà tá a bá rehabilitate wọn tán èyí àwọn tó bá rí mú nù wọn ni o ẹni wọn nínú wọn tó bá ṣèṣì rí mú kàkà tó yẹ kán lọ pa wọn àbí kán lọ tì wọ́n mọ́lé pé kán lọ rehabilitate wọn kán wá dá gbogbo wọn padà sáàárín àwọn ọmọ ológun kí nìkan tẹni sọ lórí ọ̀rọ̀ yìí. atọ́kùn ẹ ṣé púpọ̀ lọ́yìn oníjọba. àṣẹ Èdùmàrè. Yorùbá ní tádìtàdì la ní òmò ọjọ́ tàǹdìtàǹdì tún débẹ̀ ó tún bàjọ́ jẹ́. ó tún bàjọ́ jẹ́. èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn adarí wa nínú orílẹ̀-èdè níbo náà ti ń ṣe irú ẹ̀ gan-an. Israel ṣé wọ́n fojú tó dáa wo terrorist ni àbí o. ṣé Amẹ́ríkà fojú tó dáa wo terrorist. ká rehabilitate wọn ohun tí ìjọba ààrẹ àná former president Muhammadu Buhari tí wọ́n ra wọlé tó bu wa lọ́wọ́ nìyí. tẹ́ ẹ bá rántí ń gbà yẹn ẹ rí i pé ṣe ni wọ́n lọ kó àwọn terrorist tí wọ́n ní wọ́n ti ronúpìwàdà tí wọ́n lọ kó wọn sábẹ́ tẹ́ǹtì tí wọ́n dáṣọ sí wọn lọ́rùn tí wọ́n ta tẹ́ǹtì tí wọ́n kó wọn sáàrin àwọn ọmọ ológun tán da tẹ́ǹtì fún wọn tán ní àwọn kan wà tó máa lọ rehabilitate nílùú òyìnbó tán kó wọn dé tán kó wọn lọ tán tún dà wọ́n pọ̀ máàrin àwọn ológun. àwọn yẹn náà wá ń gbàbọ̀dè tiwa lónìí. àwọn ló ń gbàbọ̀dè. Abacha sọ̀rọ̀ kan nígbà ayé Abacha former president Nigeria ní láyé Ologun. ó ní tí rògbòdìyàn bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tó bá ti over 24 hours ó ti lọ́wọ́ ìjọba nínú. ó ti lọ́wọ́ ìjọba nínú tó túmọ̀ sí pé àwọn ìjọba gánmọ̀ ń pa gbogbo insurgents tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. àwọn tí wọ́n ń jẹ́ agbódegbà tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ terrorism ní Nàìjíríà wọ́n pọ̀ nínú ìjọba. lẹ́sẹ̀ máa rí tí wọ́n máa mú ẹlòmíì láàárọ̀ tán á ní àṣẹ wá látòkè pé kí wọ́n yọ̀ǹda ẹ̀. ẹ ti gbàgbé sókà nìbàdàn ẹ ti gbàgbé ayé sókà àjálẹ̀ ní sókà nígbà yẹn láyé Ajímọ̀bí former president Goodluck Jonathan ló wà lórí oyè nígbà yẹn. Ebele Jonathan. nígbà wọn ní àṣírí títí ó kán fish ẹ̀ out kán wú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ kan wú àṣẹ wá látòkè ni àṣẹ wá látòkè wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣé rí ẹ má wulẹ̀ jẹ́ àtọ́ra wa ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa náà ń fẹ̀mí aráàlú káìtì wọ́n fẹ̀mí wọn ta tẹ́tẹ́ wọ́n dẹ̀ fi ẹ̀mí wa ṣòṣèlú ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń darí wa ó mà ṣe o ohun tó wá ń dùn mí ni pé àwọn ọmọ tí wọn ò sí Nàìjíríà yìí o
òkè òkun ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wà. ó wá nǹkan tí mo wá ń béèrè lọ́wọ́ wọn ni pé táwọn òyìnbó bá ṣe orílẹ̀-èdè tiwọn bí àwọn ṣe ń ṣe Nàìjíríà ṣé àwọn ọmọ tí wọ́n máa lọ Wọ́n máa lè lọ síbẹ̀. ṣé àwọn ọmọ tí wọ́n máa lè lọ jókòó sókè òkun. bẹ́ẹ̀ la nílẹ̀ tí wọ́n á bí tó yẹ kó ń pawọ́ pọ̀ ẹ lè rí ọmọ kó tún ilẹ̀ yìí ṣe. ẹ lè rí ọmọ ọkọ kó lọ sókè kó máa ju òkúta sílé bàbá ẹ̀. kò possible. kò possible ọmọ kọ̀ọ̀kan ò lè ṣerú ẹ̀. ó dẹ̀ máa ń sọ mo ní ilé tó bá ń tòrò. ọmọ àlebẹ̀ ò tí ì dàgbà. ọmọ àlebẹ̀ wà kékeré ni o. bẹ́ẹ̀ni. tọ́mọ àlebẹ̀ bá dàgbà tán yóò ta lé bàbá ẹ̀ yóò ta bàbá ẹ̀ yóò ta ìyá ẹ̀ yóò ta gbogbo èèyàn fámìlì ẹ̀. òun ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́nu. ọ̀pọ̀ jẹ́rí pé nígbà kan ló ní bọ́dà wà pros tájà kẹran ló ń wọbẹ̀. ibi tá a ti kẹran mérò ní Nàìjíríà nìyẹn. àdẹ̀wà kẹran mérò lásán ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú ilé tí wọ́n ń ṣẹ́wọ́ sí ará oníkùnta kó wá máa jà wá wọ́n wà nínú ìjọba lẹ́nu. tí wọn ò bá sí nínú ìjọba ẹ jọ anything tó bá ti ṣẹlẹ̀ nípa bandit àbí terrorism ẹ ti ní tí Gumi máa ti dìde. tó máa sọ̀rọ̀. ẹ gbọ́dọ̀ ṣe kankan fún wọn o ọmọ ìyá àwọn ni wọ́n o ọmọ bàbá wa ni ọmọ bàbá wọn ni wọ́n o nígbà táwọn pípù yẹn ń pààyàn kiri Gumi ò sọ̀rọ̀ o. kò sọ anything. ṣùgbọ́n Gumi sọ wípé káwọn ìjọba kàn pé àwọn bandit yẹn kàn bá wọn sọ nítubí ìnùbí kàn ṣe peace dealing pẹ̀lú wọn. níbo náà ti ń ṣe peace dealing pẹ̀lú terrorist lágbàáyé tí terrorist tí ò ní máa lágbára sí. gbogbo peace dealing tí wọ́n ṣe pẹ̀lú wọn láyé Buhari ẹjọ́ kí ló mú jáde fún wa ó tún ń gbogbo sí nínú ayé Awólọ́wọ̀ nígbà tí wọ́n jagun Biafra. yes. bàbá yẹn sọ̀rọ̀ kan nígbà tí wọ́n fún tó ń sẹ́ndì oúnjẹ sí àwọn ará Biafra ní ẹ̀ ń bá yàn jà ẹ̀ tún fún lóúnjẹ. a máa rọ ogun agbára ẹ̀ máa lé sí. agbára ẹ̀ máa lé sí ni. ngbẹ̀ wá ní kí a máa ṣe peace dealing pẹ̀lú terrorist ẹ̀ ń fún wọn lówó tó bá ṣe deal pẹ̀lú wọn. wọ́n ní ok ẹ fún wọn lówó àbí owó tẹ́ fi ń fún wọn ẹ tún expect kọ́ lọ máa ra ammunition sí ni àwọn. gbogbo àwọn ransom tó ń san yẹn gan. àwọn ransom yẹn wọ́n fi ń lágbára sí mi. wọ́n empower wọn. wọ́n empower wọn ni. Gumi tó sọ̀rọ̀ tó ní kó máa ṣe bẹ́ẹ̀ kí ló dé tí wọn ò mú kó mú Gumi yẹn pé Gumi ó dà ìwọ ló mọ ibi táwọn terrorist wà. Gumi máa ń sọ pé òun nìkan kọ́ lòun dá lọ sọ́dọ̀ àwọn terrorist yẹn pé gbogbo ìgbàkúgbà tó ń bá lọ síbẹ̀ àwọn ìjọba máa ń tẹ̀lé wọn àwọn agbófinró máa ń tẹ̀lé wọn. ẹ̀jẹ̀ nílẹ̀ ti mọ̀ pé àwọn tó ń darí wa wà nínú àwọn tó jẹ́ bàbá àsàlẹ̀ wọn báyìí. Gumi jáde sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní gbogbo àwọn bandit yẹn pátápátá níjọba dámọ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì pé wọ́n mọ orúkọ ẹnì kọ̀ọ̀kan nínú wọn and tó bá jẹ́ pé irọ́ ni Gumi ń pa lóòótọ́ ìjọba ti àjẹ́ àwọn ìjọba lọ́wọ́ ègèsè àbí tó wá dìbọ́ǹkì ọ̀rọ̀ tó sọ yẹn. ṣe rí i pé mo jánà báyìí pé ìjọba àwọn tó ń jẹ́ agbésùmọ̀mí tó ń jẹ́ bàbá àsàlẹ̀ wọn wọ́n wà nínú ìjọba ẹ jẹ́ ìfẹ́ lè ṣe example fún yín wọ́n ń pe arákùnrin kan ní ṣé Masari lórúkọ ẹ̀ former governor of Katsina State láyé Buhari mi ìrántí orúkọ tó bá ti bá ṣe mistake mi ìrántí ẹ̀ dáadáa mọ́ bóyá Masari náà tẹ̀lé. nígbà tí wọ́n lọ jí àwọn ilé àṣàríbùkó nígbà yẹn tí wọ́n á ní kọ́ rìlíìsì wọn tọ́ wá ń bè lọ́wọ́ ọmọ yẹn pé ó yá ṣẹ́ ẹ̀sìn tí òun ṣe sọ pé òun ṣẹ̀sìn yẹn mọ́ ní rárá ẹ̀sìn tóun ṣe òun ò lè ṣẹ́. òun ò lè ṣẹ́sìn yẹn kí ni máa fẹ́ fàyọ́ ń bẹ̀ ṣé bí àwọn agbésùmọ̀mí àwọn tẹ́rọ́rìsì jáde síta gbangba pẹ̀lú ìbọn ńlá lọ́rùn tí wọ́n dẹ̀ ń ya sẹ́fì pẹ̀lú former governor Katsina State. adẹ̀wò wọn nínú fídíò báyìí wọ́n dẹ̀ tún jọ rẹ̀ yìí ṣé ẹ̀ tí wọ́n mọ̀ pé afọ́jú àlejò tó wọlé tó ń júwe sáré afọ́jú ó ti lọ́wọ́ ara lẹ́nu. ó lọ́wọ́ ara lẹ́nu. gbogbo kí ni ọkàn dédé máa ṣàdédé ṣẹlẹ̀. so we are just deceiving ourselves tí Israel bá fi ojú bọ̀rọ̀ wo terrorist ní ìlú wọn ni wọ́n á ti jẹ Israel nù. wọ́n á ti jẹrun o. yes kí ló ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ Iran Amẹ́ríkà àti Israel lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ fẹ́ ṣe ohun ìjà ogun tá a bá ti ṣe ohun ìjà ogun á dì pẹ̀lú orílẹ̀-èdè lè á dì pẹ̀lú orílẹ̀-èdè tọ̀hún tí Iran ń pariwo ó pẹ̀lú nǹkan tí Israel fi wò pé àti Amẹ́ríkà fi wò pé abẹ́gbọ́ tá a bá jẹ́ kó ṣe nǹkan yìí wọ́n gbèrú wà látẹ̀yìn ìyẹn làwọn ọ̀pọ̀lọpọ̀ wá sọ di ọ̀rọ̀ ẹ̀sìn bí tí ò dẹ̀ ń ṣọ̀rọ̀ ẹ̀sìn. táwọn dẹ̀ mọ nǹkan táwọn ń ṣe. táwọn dẹ̀ mọ nǹkan tó ń ṣe ìjà ogun lẹ́fẹ́ ṣe àbí ohun ìjà ogun ok baba Kabiru bóyá for example ẹnìkan wà ládùúgbò sí baba Kabiru wá sọ fún baba Kabiru pé tóun bá ní owó lọ́wọ́
bàbá Kabiru òun wọlé rẹ ṣé bàbá Kabiru máa gbàdúrà kó lówó lọ́wọ́. Kò lè gbàdúrà ẹ̀. bàbá Kabiru ẹ dákun ẹ má bínú mo fi ṣàpẹẹrẹ ni o bàbá Kabiru ò lè gbàdúrà kó lówó lọ́wọ́ ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ orí ẹyẹlé ò ní jẹ́ ọdún kankan. Wọ́n ti ẹ̀ ní jẹ́ kó dàgbà. ẹ bó ṣe rí nìyẹn ohun tó ń ṣẹlẹ̀ láàrin Iran Israel àti Amẹ́ríkà nìyẹn náà. So ní orílẹ̀-èdè tiwa ń bí àwọn tí àwọn Israel àtàwọn Amẹ́ríkà ń lé dàsígbó pé a ò fẹ́ àti ẹ̀fẹ́ kan exist débi tí wọ́n máa gbérù wá látẹ̀yìn àwọn làwa ń fọwọ́ra lórí ní Nàìjíríà. Àwọn là ń ní ká rehabilitate ẹni kọ́ rehabilitate wọn ẹ̀ fẹ́ fowó lá rehabilitate terrorist tó ń pa kúkúrú tó ń pa gúgùn. Àwọn tí wọ́n dẹ̀ kàwé tí wọ́n gba PhD tí wọ́n gba masters ní Nàìjíríà bí wọn ò ríṣẹ́ ṣe wọ́n ń gun ọ̀kadà káàkiri ẹ rí pé àwọn tó ń darí wa majority wọn ò lè jíṣẹ́ gbogbo ìtọ́pọ̀ dúnú wọn ò ní tìjú. Tẹ́ ẹ bá ní tìjú bó nílùú yìí ṣe máa wà tí bàbá jẹun yó ebi ń pọmọ. That is very wrong. Ẹ imagine now bàbá jẹun yó inú bàbá lórí rọ̀bọ̀nbọ̀ yìí ó jẹ́ ó tún fẹ́ máa bì. Ebi dẹ̀ ń pọmọ. Ebi dẹ̀ ń pọmọ ọmọ lóde ọmọ ní gbogbo egungun àyà ẹ̀yà lóyún. So àwọn gbogbo ni wọ́n rán wọn ṣẹ́ àwọn gbogbo ni wọ́n fún Olóyèdé nímọ̀ràn pé ó yá ẹ sọ fún wọn pé ká rehabilitate wọn àwọn wo ṣé kì í ṣe àwọn tó tún fẹ́ rówó lábẹ́ yẹn ṣé mọ̀ pé nísìnyí àwọn orílẹ̀-èdè kan wà tí wọ́n sponsor terrorism lágbàáyé bẹ́ẹ̀ni tí apá àwọn orílẹ̀-èdè kan ti ń ká ṣé mọ̀ pé tí owó yẹn ò bá wá mọ́ ibìkan náà lówó mi ti máa jáde. wọ́n máa gbà wọlé. ọ̀rọ̀ nǹkan tó kàn ń ṣe wá ní Nàìjíríà lẹ́nìí ó dìgbà tí gbogbo Nàìjíríà bá rí pé ajẹ́kan náà tá mú ẹlẹ́yàmẹ̀yà tá mú kúrò tá mú ẹlẹ́sìn mẹ̀sìn tá mú kúrò tá rí pé ajẹ́kan náà ká jọ pawọ́pọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbogbo ohun tí ìjọba ń ṣe tó kù díẹ̀ káàtó ká sọ pé no. Ẹ ṣe lè máa rehabilitate terrorist èèyàn àwọn tẹ́bí ń pa mélòó lẹ rehabilitate nínú wọn àwọn tí ìyà ń jẹ mélòó lẹ rehabilitate nínú wọn àwọn tí wọn ò rọwọ́ orí mélòó lẹ rehabilitate nínú wọn. Wọ́n lórí wọn olókùn ebi títí sábà pé ebi ti ń dùn àwọn èèyàn pa Nàìjíríà. Bẹ́ẹ̀ni ọ̀ ẹ̀ parọ́. Àwọn corporate beggars wọ́n wá pọ̀ nígboro. Nǹkan le. Tẹ́ ẹ bá dúró sí pop bóyá ẹ fẹ́ wọ mọ́tò wọ́n á kọ̀ kírísì mọ́ ilẹ̀gbẹ́ wọ́n múra dáadáa o. Wọ́n tọrọ owó lọ́wọ́ iṣẹ́ kì í ṣe pé ó mú àwọn náà bẹ́ẹ̀. Wọ́n. Ẹlòmíì pọ́lísì ìjọba ti bà business ẹ̀ jẹ́. Pọ́lísì ìjọba ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́. Ẹni tó kàwé tó ṣe gbogbo ẹ̀ nígbà kan wà ní Nàìjíríà yìí náà ni téèyàn bá parí ìwé mẹ́wàá ibi tó ti máa ṣiṣẹ́ ti ń dúró dè bẹ́ẹ̀ni mọ́tò ti ń dúró dè àwọn ọmọ kan ló ń darí Nàìjíríà gbà yẹn. Kò rí bẹ́ẹ̀ mọ́ láyé sí. Àwọn máa léwà kékeré. Bọ̀dá Fẹ́mi sọ̀rọ̀ kan ìyún Nigeria Defence Staff yẹn ọ̀gá ológun wọ́n ní pé ká ṣe àwọn bandit yẹn bí ọmọ onínàkúnà tó jẹ́ pé ó ti kọ́kọ́ rìn lọ tí bàbá ẹ̀ wá gbà padà pé ká má sun wọn kan ògiri. Ó dùn mí fún bọ̀dá Fẹ́mi ó dùn mí fún wọn gan ìdí tó fi dùn mí fún wọn rè ìgbà bandit ò tí jí ọmọ tí wọ́n gbé. Nǹkan tí mo ń sọ gangan nìyẹn. Nígbà bandit ò jíyàwó wọn gbé. Wọn ò tí jẹ́ bí wọn kankan gbé. Bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ ṣe wọ́n lọ́mọ nínàkúnà àwọn tó ti bandit tó pàyà tó pa bàbá tó pa ọmọ mẹ́rin. Ṣé mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wà tó jẹ́ pé àwọn bandit yẹn ti wé sí. Àìmọye àwọn ọ̀gá ológun tí ìyàwó wọn ti dọ́kọ́. Táwọn bandit ti fìbọn fọ́ orí ọkọ wọn dànù lójú ogun. Ìjọba Nàìjíríà ọ̀dẹ̀ ní sọ pé òun rí ìyàwó àtàwọn ọmọ wọn. Wọn ò lè sọ bẹ́ẹ̀ ṣé Nàìjíríà ń compensate ra àwọn yàrá yẹn. So nígbà tí ó máa dùn mí o ṣé torí ká sọ pé wọ́n dépò ipò tó dé ní wọn ò ṣe láròjinlẹ̀ ni. Ó kù díẹ̀ káàtó. Bó o lẹ ṣe lè ní kó rehabilitate bandit tó ń pa kúkúrú pa gúgùn tó ń bàlújẹ́ balẹ̀jẹ́ bọ̀nà jẹ́ tó ń ba Nàìjíríà jẹ́ ẹ mọ̀ pé orílẹ̀-èdè yìí ti wà lára orílẹ̀-èdè tó léwu láti lọ lágbàáyé. A country of particular concern. Wọ́n ti ń fi wá sí ẹgbẹ́ Afghanistan Pakistan. Wọ́n ti rank wa number 4 ni. Number 4 lágbàáyé níbi tí wọ́n presently báyìí. Níbi tí wọ́n the most deadly country to live in. Ẹ wá ní ká máa rehabilitate wọn. Àbá. Wọ́n fẹ́ kán wulẹ̀ gbàjọba tán ni. Kí ló dé gan-an ṣe ẹlẹ́jẹ̀ndà burúkú ni? Because I don't understand. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun míì ń pariwo pé àwọn tó ń rehabilitate tó ń kó sáàárín àwọn yìí àwọn gẹ́gẹ́ ló ń dá tó máa ti plan báwọn fẹ́ lọ àwọn bush àwọn bandit yẹn before you know it wọ́n máa link lára àwọn secret tó ti ní tó máa ń tán lára ọmọ ọba kó má kù dá sákì. ẹmọ tó máa ń dùn mí gan. ọmọ ológun kan sọ̀rọ̀ kan àwọn gbébọn àwọn dẹ̀ kojú terrorist ẹni tó jẹ́ commander wọn sọ wípé
escape, make sure you escape yourself, don't kill them. Má pa wọ́n o. Ẹni tó ní kó má pa ìyẹn kojú ìbọn sí ọfẹ́ pa ẹ́ o. Ẹ ti mọ̀ wípé ó ti lọ́wọ́ nínú. Ó ti lọ́wọ́ kan àbò sínú. Ok, state kan ní Nàìjíríà láìpẹ́ yìí ni wọ́n ní àwọn ọmọ ológun wà wọ́n ṣọ́ school. Wọ́n ṣọ́ school ni o. Call dẹ̀ wá látòkè pé ẹ̀yin sọ́jà tẹ́ wà ń bẹ̀ ó yẹ kúrò ń bẹ̀. Within short period of time terrorists dẹ̀ wọlé. Imagine. Wọ́n dẹ̀ kó àwọn ọmọ school yẹn lọ. Ẹjọ́ ṣé kò tó pé náà sọ pé wọ́n gba 10 billion naira láti rìn. Ẹjọ́ ṣé kò wá ní ṣé kò ti ní ọwọ́. Ó jọgá tí kò jọgá tí. So àwọn majority àwọn tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ wà ní ìjọba. Mo máa ń sọ lórí program mo ní ó dìgbà tí a bá wò pé anybody tó bá ti jẹ́ fanatics nínú religion bóyá Christian ni bóyá Muslim ni kó má máa aláwọ̀ wọn nínú ìjọba mọ́. Torí àwọn fanatics náà wà nínú àwọn tó ń ṣiṣẹ́ burúkú yìí kó má máa aláwọ̀ wọn nínú ìjọba mọ́. So tó bá ti wá di pé ọwọ́ Jonathan ò ká, ọwọ́ Yar'Adua ò ká, ọwọ́ Buhari ò ká, ọwọ́ Tinubu ò tún wá ká, definitely if care is not taken America mọ́. Ó tọ́ mo sọ fún yín o. Ṣé mọ̀ pé tí ẹyẹlé bá bá Amẹ́ríkà ti dé tán already. Tí ẹyẹlé bá bá yẹn ń fẹsẹ̀ ń tán kan tán bá ti rí tó bá yá tẹ́lẹ̀ bá bọ́ bẹ́ẹ̀ yóò dàrú. Ó máa dàrú. Bẹ́ẹ̀ ni ìyẹn ni mo ṣe ń gba àwọn ìjọba wa nímọ̀ràn kí àwọn ìjọba wa tètè mọ nǹkan tó ń ṣe lásìkò yìí. Kí wọ́n rorí wọn. Wọ́n gbé gbèsè tó yẹ kó gbé torí tí Amẹ́ríkà bá dé ẹni tí ò rà ó san. Mo reason tí mo fi sọ bẹ́ẹ̀. Àwọn yẹn gbàgbọ́ pé orílẹ̀-èdè tí terrorist bá ti pọ̀ sí táwọn bá tètè kọ́bù wọn tí wọ́n bá ja orílẹ̀-èdè yẹn lógun tó kànká ẹ̀ wọ́n tún bọ̀ lọ́dọ̀ àwọn. Wọ́n ń bọ̀. So kó má bàa wá rí bẹ́ẹ̀ wọ́n tètè ń ṣẹ́ egun. Àti kékeré la ti ń pẹ̀ka àrókò. Wọ́n tètè ń ṣẹ́ egun wọn. So káwọn ìjọba wa tètè mọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo àwọn tí wọ́n mọ̀ ẹ gbórúkọ wọn jáde ṣé orúkọ wọn ò ṣe gbé jáde ni. Wọn ò fẹ́ gbé jáde ni. Àtẹ́ ẹ̀ bá wá gbé jáde definitely ó ṣeé ṣe kí nǹkan míì kó mi tẹ̀yìn wò mí lẹ́nu wọn. So bọ̀dá Olóyèdé àbí Olóyèdé Olúfẹ́ ọ̀gá sójà wa bẹ́ẹ̀ni ìmọ̀ràn tí ẹ gbà yẹn dáa ṣùgbọ́n kò ṣeé tẹ̀lé o. Kò ṣeé tẹ̀lé. Bíjọba Nàìjíríà bá lọ tẹ̀lé mọ̀ràn yẹn wọ́n gbèrú wá látẹ̀yìn ní Nàìjíríà o. Bọ̀dá Olóyèdé mi mo gbàgbọ́ pé àwọn ọmọ tí yóò lé sí Nàìjíríà. Bẹ́ẹ̀ni ẹ parọ́. Torí tó bá jẹ́ bẹ́ẹ̀. Wọn ò gbọdọ̀ tí ì pa ọ̀kan nínú àwọn káwọn gan wọ́n má ṣètara ajé. Ẹ jẹ́ kí tó jẹ́rí ohun àwọn nǹkan tó lè kọ́ kìíní ẹ jẹ́ kí wọ́n ṣèfin pé ọmọ anybody tó bá fẹ́ di ipò ńlá mú ní Nàìjíríà kọ́mọ wọn má lọ máa kàwé lókè kú mọ́. Kó máa kàwé Nàìjíríà ni. Kódà kó máa kàwé private school ní Nàìjíríà kó jẹ́ public. Bẹ́ẹ̀ni ìyẹn máa bẹ́tà ó máa jẹ́ kí wọ́n lè tún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣe. So wọ́n too many things ṣe náà. Gbogbo hospital wa ó ti dẹnu kọlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà wa òkè òkun ni gbogbo wọn wà báyìí. Wọ́n ò ní lọ. Gbogbo àwọn teachers. Atọ́kùn tó bá jẹ́ pé yìí ni dókítà tẹ̀ ń gba bíi 500,000 bí tọ́ni kẹ́ máa bọ̀ lókè òkun tẹ bá ṣe estimate gbogbo tẹ máa bà tó wọ́ 7 million naira ṣẹ́ẹ̀dì lọ. Kí ló lè ṣe mí tí mi lọ. Ẹ lọ náà ẹ lọ nǹkan tá a ní àválù ẹ ní. Àválù ẹ o. Àválù nǹkan tá a ní genius pọ̀ ní Nàìjíríà yìí tí ìjọba Nàìjíríà waste dànù. So èyí tí wọ́n bá jẹ́ ọba yẹ àwọn ohun àlùmọ́nì tó lè sọ ọ̀pọ̀lọpọ̀ dọ́lọ́rọ̀ pọ̀ ní orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n terrorist ní ìpínlẹ̀ kan ní Nàìjíríà mo fẹ́ ṣọ́ọ̀kì yìí ni. Ǹjẹ́ mọ̀ pé wọ́n ń gba fọ́ọ̀mù láti darapọ̀ mọ́ Boko Haram. Ní Nàìjíríà yìí náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wọ́n ń gba fọ́ọ̀mù láti darapọ̀. Ìpínlẹ̀ wo nìyẹn? Wọ́n pè bẹ́ẹ̀ ní Jìgáwá. Jìgáwá. Láti gba àwọn tó lọ sọ́hùn tó gbé bẹ́ẹ̀ tọ́jọ́ mọ òun ni wọ́n sọ. Gbàtà pé owó gidi náà fún wọn. Láti dá owó gidi kí ni tọ́ bá ti darapọ̀ báyìí bá ti darapọ̀ ṣe ẹ gbà $10. Wọ́n máa ìrísí rèé o. Ṣé rí àìmọ̀kan illiterate nǹkan burúkú ni o. Téèyàn bá ti jẹ́ illiterate ìgbà tí bàbá wó lọ́wọ́ tí àwọn ń kọ́ àwọn táwọn ń gbé education wá sí South West níbí lọ́dọ̀ wọn lọ́hùn wọn ò kọ́ wọn níwèé ní lókè ọ̀yà wọn ò kọ́ àwọn ọmọ wọn níwèé. So ọmọ tí wọn ò dẹ̀ kọ́ níwèé ẹni tó bá kọ́kọ́ rí tó bá gbé nǹkan sí lọ́pọlọ nǹkan tó bá gbé sí lọ́pọlọ ẹ̀ tó bá tẹ̀lé. Bẹ́ẹ̀ni ẹ parọ́. Ok nísìnyí kéèyàn wá sọ pé ẹni tó kàwé tó gba degree kó ní ok máa bọ̀ wá join Boko Haram àfọ̀ yẹn tó $10 kó wá lọ máa gbé bọ̀ ṣé kò ní kọ́ béèrè pé ṣé front wa. Yóò béèrè lọ́wọ́ ẹni tó fẹ́. Àwọn tẹ́gbọ́n òun lè ti jẹun yóò tẹ́lẹ̀. ṣé front wa àwọn ọmọ yín kọ́ ẹ kó wọn síwájú náà.
yóò bẹ̀rẹ̀ ṣùgbọ́n kì í ṣe ibi táwọn àlùmọ́ọ́nì pọ̀ sí ẹgbẹ́ ibi tó bá ti ń tì wọ́n bẹ́ẹ̀ ni wọ́n lọ. So kí ìjọba Nàìjíríà tètè mọ nǹkan tó ń ṣe o ní lásìkò yìí o kó tó di pé ó máa bọ́ sórí torí tí ẹyin tútù bá bọ́ fọ́ kò ṣeé kó padà mọ́. kò ṣeé kó mọ́. ẹ ṣeun ìmọ̀ràn tí mi nìyí fún ìjọba Nàìjíríà. tó ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí àní jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín sáà yìí bí wọ́n tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ bá ń dágbére fún àwọn aráalé. tó ẹ ṣe ojú tẹ fi ń wò wá ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di lágbára Ọlọ́run ẹ jèrè ẹ fèrè ìjẹ̀kọ lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí Sunday Akínyẹmí Ọbanijésù lórúkọ mi ìmọ́lẹ̀ Olódùmarè tó kùkù kan lè borí màmá wípé tí iná bá wọlé òkùnkùn láti paradà ní lágbára Ọlọ́run òkùnkùn ayé yín á paradà ògo Ọlọ́run abújáde lára yé mi tí Nàìjíríà bá dùn lásìkò tó bá máa dùn a ò ní tàwa ti bẹ. ṣé Èdùmàrè. tó Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà atúntìfòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.